a tún ti dé bá ṣe máa ń dé àwa ọmọ olódò dẹ náà ni ọ̀pọ̀lọpọ̀ ní last video tèmi àti brother mi Jide jọ ṣe a rí àwọn kọ́mẹ̀ntì kan bọ̀ tá a ní wo bẹ̀ bọ̀ kí n tó lè fún Jide láyè láti sọ̀rọ̀ tẹ bá wo àwa náà ń ṣọmọdé àdẹ̀dẹ̀ délé ayé ti pẹ́ kó tó di pé èèyàn sọ pé èèyàn ń support Bola Ahmed Tinubu à ń ṣe bastard àdẹ̀ ń ṣọmọ àlè èmi tèmi ń sọ̀rọ̀ Ààrẹ Al-Maroof lórúkọ mi a bá sọ̀rọ̀ nípa òṣèlú àmọ́jura wa lọ wọ́n dẹ̀ ní pé téèyàn bá ṣọdún mẹ́rin wàá tún ṣe ọdún mẹ́rin gbogbo àwọn tó ti ń ṣe òṣèlú ní Nàìjíríà lọ́dún tó ti bí àwa bó ṣe ń ṣe nìyẹn èèyàn tó bá lọ́dún mẹ́rin tó bá kúrò ẹjọ́ iṣẹ́ wo lẹ rí tó fẹ́ ṣe pẹ̀lú bóyá ti bà Nàìjíríà jẹ́ sílẹ̀ wọ́n ti bà Nàìjà jẹ́ nígbà tí olódò dẹ tó ṣe gọ́vnọ̀ ní Lagos State àwa yìí wà ń lé àràrùn anything kò sí nǹkan tá a rí nígbà náà kò sí nǹkan tá a rí nígbà náà akéré àtúnkéré àti dàgbà àmọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ àmọ́ gbogbo nǹkan tá à ń rí so tẹ bá wá rà wá ta support ní ẹ̀tọ́ kankan láti máa wá bú èèyàn kan pé wọ́n support Tinubu anybody ni mo lè support mo ti sọ mo lè support Tinubu fún president mo lè support gbogbo àwọn governor ní orí APC mo lè support anybody tó bá wù mí in as much tó mo ti wò pé ẹni yìí ó wù mí láti support ni bó ṣe jẹ́ nìyẹn ẹ má jẹ́ ká máa búra wa gbogbo kíní ìsọ bàbá Bola Ahmed Tinubu yẹ sọ̀rọ̀ ẹ wo bí Jade Jide. sẹ́rí ẹ máa ìpàkọ́ gbọ́sùtì. orí ẹlẹ́gàn ṣe kí ni ó burú. sẹ́rí tẹ́ bá sọ pé kọ́ máa bù yín máa bù yín. ẹtí tí ẹ ti bàjẹ́ ni tó ń wá ní kúra ni ẹlòmíì ò dẹ̀ mọ̀ tó ẹ̀ yàtọ̀ sósì. sẹ́rí the main problem tá a kọ̀ ní ni pé regional fight ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni exactly nǹkan tí ò yá àwọn èèyàn nìyẹn. pé ọmọ tèmi ni Igbo ní pé Igbo ó máa kọ̀yìn kò sí ìyàn kan jẹ́ àwádé kọ́ lọ tù ní Jonathan ṣe Ọbásanjọ́ ṣe ìgbà tó Ọbásanjọ́ ṣe wọ́n gba Haúsá síbẹ̀ Haúsá tó gbé síbẹ̀ ó kú ẹni tó automatically the way the president wọ́n ṣe run government in Nigeria the vice president will automatically take over the seat of government. So ìgbà ẹni Jonathan dẹ̀ take over so ìgbà tí Jonathan ṣe ọdún mẹ́fà ìtàn àwọn náà ló sọ pé ó ti tó gbà láti jẹ́ kí Jonathan lọ Jonathan try láti sọ fún pé ó fẹ́ ṣe ọdún mẹ́rin sí àwọn wọn dẹ̀ yàrí pé irọ́ kò possible wọ́n dẹ̀ sọ pé òkè kìíní Buhari dẹ̀ wà Buhari ṣe 8 years ẹ̀ ó pé automatically the government has to come back to the south. ẹ̀yà Igbo ní Delta kọ́ dẹ̀ sọ pé the same south ni ẹ̀yà Igbo ní Delta so ìgbà tó dẹ̀ níjọba dẹ̀ kọ òṣèlú ní Nàìjíríà Asiwaju yìí Bola Ahmed Tinubu is the best the most pronounced politician even Ọbásanjọ́ ò tó mo fi ọgbà ìsọ̀yà bí Ọbásanjọ́ ò tí mọ̀ òṣèlú dé ibi tí Asiwaju mọ̀ òṣèlú dé Asiwaju Bola Ahmed Tinubu has gotten power to contest government láti ìgbà tó ti kúrò ní ìjọba because party ẹ̀ ti wà registered ó ti ń control political party ẹ̀ láti gbà yẹn ó dẹ̀ ti ń control àwọn state ẹ̀ even ìgbà tó bá sọjọ́ ṣe tó dìwà tó sọ pé ọmọ ẹni ò lè ṣèdírí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ ìgbẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì tó fi gbá àwọn ọ̀ṣọ́ba tó fi tọ̀ wọn ọ̀ṣọ́ba àwọn Lamadésínà àwọn bàbá kínní tó fi gbá wọn lójú tó fi lé wọn kúrò ní gọ́ọ̀mẹ̀ntì because there was an understanding pé ká support Ọbásanjọ́ kí gbogbo southwest governor kó padà wá
bẹ́ẹ̀ni nígbà yẹn but Ọbásanjọ́ ó gbá gbogbo wọn ni tó fi gbàjọba lé ọwọ́ wọn tó fi lé wọn kúrò tó fi kó àwọn PDP ẹ̀ wọlé tó bá ń ṣe pé the smartness tó wà nínú Aṣíwájú nǹkan kan yé lot of people o jẹun sókè ò ń ṣòwò o jẹun sókè ò kì í ṣòwò nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ jẹun sókè ni pé ìgbà tí Ọbásanjọ́ tó set up on governors yẹn pé kó lè dìbò fóun láìmọ̀ pé ṣe ló fẹ́ dùn pé àwọn èèyàn wa tó bá ti dé PDP wọ́n á dé PDP governor wọ́n á dé PDP presidential so mistake yẹn wọ́n ti rí pé nǹkan tó fẹ́ fi set wa up nìyẹn Aṣíwájú ló tètè jà pé irọ́ ẹ má òun ò dìbò fún bàbá kankan mọ́ because ó ti show ìgbà yẹn kẹ́nìbọ̀dì lọ bèrè èèyàn tó jẹ́ commissioner of police Yongeri Bame ìyá yẹn náà fi jẹ́ Yongeri Bame tó fi di ọlọ́pàá tó lọ jókòó s'Àbújá fún ọdún kan tí ò ní ọ́fíìsì pé torí pé kò gbàjọba lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Tinubu fún Ọbásanjọ́ nígbà yẹn. So this man has been in politics. He knows what is going. Ó dẹ̀ dúró títí dé àsìkò tó kan Yorùbá. As a Yoruba leader, he took over his position. Kí lẹ ṣe? No, let's congratulate. Yes, you have a point. Ẹ jẹ́ ká kí ẹni tó fẹ́ sọ pé. Yeah, because story. Honorable Faleke, congratulations. Being a man now, 30% Àtàwà ní Washington. Àtàwà ní Maryland, DMV. Akínpé, congratulations for being elected as an elder council member of Lagos State. Even naturally, not leader gbogbo Yorùbá land. Torí ọmọ Aṣíwájú lẹ jẹ́. Ẹ̀dẹ̀ ń dúró ta Aṣíwájú láti gba Ọlọ́run dẹ̀ dúró tẹ̀yìn náà. Àmín. Ìkẹjà ò ní bàjẹ́, constituency yìí ò ní bàjẹ́. Àmín. Faleke said for more 100 times. So we want to appreciate you and we want to appreciate our new incoming governors. Yayi for Ogun State, Hamzat for Lagos State, 100%. Àwọn méjèèjì 100% ni wọ́n jẹ́ wọ́n yiri ẹ̀. Yayi, Ogun State, Hamzat, Lagos State. Tọ̀yọ́ yẹn ṣì ń yí bákan o. Tọ̀yọ́ wọ́n sì máa tó jáde. Ó ṣì ń lọ. Ó lọ bọ̀ tí ẹ. Èmi ni mo fẹ́ jáde fọ́yọ́ sí èmi gangan. Wọ́n bá ti fún mi tíkẹ́ẹ̀tì mò ń bọ̀ kémi náà wá dàbí Oríyọmí Hamzat. Wàlẹ́ ó fọ́nì ni àwa náà tá a bá tiẹ̀ débẹ̀ àwa náà mọ àwọn nǹkan tẹ express tá a ti ní nílùú òyìnbó tá a lè lò nílé. Ṣe rí wọn tèmi. Bàbá Bọ́lá Ahmed Tinubu mo mọ ilé epo bàbá Bọ́lá Ahmed Tinubu bíi 30 years back ní Iceville. So like bàbá yẹn máa gbọ́ má bínú bàbá yẹn kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe kínní even gbà tí bàbá wà ń bì ilé epo bàbá ẹ rò pé easy kọmọ Nàìjíríà tó nílé epo ní ìlú òyìnbó nígbà tá à ń sọ yìí ni o but adúpẹ́ kíkíní tó tán ṣe rí ẹ̀yin ọmọ Yorùbá nǹkan tèmi fẹ́ ẹ má dára yín láàmú ẹ lọ tẹ̀ka. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ wo ìkà ló wà nù pé ẹ máa gbọ́ o ìkà ló wà nù pé káwọn kan máa ní politics lóòótọ́ òṣèlú ni bọ́tẹ́ bá ta ráìtì yín fún ìlú tí ò sí ẹ mọ ariwo tí mo pa nípa Lagos State nígbà tí a fẹ́ jẹ ti Lagos State tó kọjá kí lorúkọ ẹ tó wà ń bẹ̀ ẹ́ sìn Sanwó-Olú àbí Sanwó-Olú mi rí nǹkan kan o wọn ò fi nǹkan kan ránṣẹ́ o apariwo ọ̀fun mi fẹ́ẹ̀fẹ́ kẹ́ lè mọ̀ páwò ṣe nítorí owó Ṣèyí Mákindé fúnra ara ẹ̀ ṣóò mẹ́jọ ni mo ṣe fún wọn náírà wọn fáwa bàwá kàn ń ṣe ni so next one tó bá ti wá tó bá pè wá a máa ṣe tẹ́ ẹ̀ bá dẹ̀ ti ṣe dáadáa a máa ṣe pè fún yín gbẹ̀yìn ni èmi o àṣàjẹbáṣẹlẹ̀ mi o bá a bá dìbò fún yín ta campaign fún yín sìn tẹ́ wá wọlé tó wá di pẹ́ ṣe kankan àwa tá a pọ́n yín léyìí náà là ń bọ̀ wá ta láti wá sọ̀rọ̀ o torí bí yóò bá ṣe rí nìyẹn Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o orúkọ tèmi ni Àare Al-Maroof ọmọ yẹkínì lóde Ọ̀yọ́ brother mi ẹyin tó lù sára ikú tó tán. Ọlájídé Òkúnnáyè ọtúnbọlá Ọlájídé Òkúnnáyè Ìjẹ̀bú náà ni Ìjẹ̀bú náà ṣe wọ pé Èkó àti Ìjẹ̀bú náà same náà ni ṣe wọ pé àjọ wà ní.